A kú dédé àsìkò yìí, àsìkò bí ojú ọjọ́ ṣe rí, a kú ọjọ́ pípẹ́, ojú tí ẹ fi ń wò wá, ojú náà ò lè fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Kí ni mo fẹ́ bá wa sọ ní èní? Òun náà ni nípa ọ̀rọ̀ àlá lílá. Ẹ rí àlá lílá, ẹ̀bùn kan ni láti ọ̀dọ̀ Ọlọ́run Ọba fún àwọn ọmọ ẹ̀dá ènìyàn. Ó ṣòro kí Ọlọ́run Ọba mi kó tó yọjú sí àwọn ọmọ ẹ̀dá ènìyàn láti máa bá wa sọ̀rọ̀. Àmọ́ yóò máa rán èèyàn sí èèyàn, a máa rán àwọn màlàíkà sí wa, a sì máa fi àṣírí hàn wá lójú àlá. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti gba bí àlá mú, tó jẹ́ pé ní ẹlòmíì ó ti di ẹdun arinlẹ̀ nípa àlá lílá. Lórí àlá, wọ́n ti bà ayé ẹlòmíì jẹ́ látọjú àlá. Ìwọ tí o bá ní ọgbọ́n, o ní ìmọ̀, o ní agbára, tí wọ́n bá lé ẹ títí lójú ayé tí wọ́n bá rí ẹ mú, ọ̀pọ̀ ọrú wọn ni wọ́n máa ń sábà mú lójú àlá. Nígbà tó jẹ́ pé physically o múra dì wọ́n, but spiritually o weak. Irú wọn ni wọ́n sábà máa ń mú ní ojú àlá. Ẹ rí ọ̀rọ̀ tí mo mú wálé ní ọ̀rọ̀ tó kẹnú ni, tó gùn. A máa sọ díẹ̀ ń bẹ ní òní kí ó máa jẹ́ àǹfààní fún gbogbo àwa tí a ní àǹfààní láti máa wo YouTube yìí léèní. Ẹ rí àlá gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìránṣẹ́ kan ni láti ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀ ènìyàn ló máa ń sọ wípé ní àlá lásán ni. Omi kìí ṣe àlá lásán o. Omi nínú àlá kìí ṣe àlá lásán. Ẹ̀dá méjì kan dẹ̀ wà. Ẹ̀dá àkọ́kọ́, wọ́n jẹ́ ẹni tó lè lá àlá, àmọ́ wọn ò lè tú. Ẹ̀dá kejì, wọ́n jẹ́ ẹni tó lè lá àlá tí wọ́n sì mọ ọ̀nà àbáyọ. Ẹ rí àlá lílá, ayé ibòmíì ni, àmọ́ díẹ̀ nínú wa ló mọ̀. Ọ̀pọ̀ ènìyàn ló ti lá àlá tí ó sì rí ọ̀nà àbáyọ. Wọ́n ti mú ẹlòmíì láti ara àlá tó lá. Àmọ́ Ọlọ́run fẹ́ fi yé, ó fẹ́ sọ àṣírí fún un. Òun ló jẹ́ kó fi àlá kó fi jẹ́ ìránṣẹ́ sí àwọn ọmọ ẹ̀dá ènìyàn. Ìgbà mìíràn wà tó jẹ́ pé tí èèyàn bá lálàá, mo ti sọ́ọ̀fù kéèsì bẹ́ẹ̀ rí dáadáa. Tí èèyàn bá lá àlá, bóyá irú ẹni bẹ́ẹ̀ ń fò lójú oorun, tó bá jí ẹ̀rù lè máa bà á pé ní àlá burúkú ló ń lá. Tó bá dẹ̀ dé ọ̀dọ̀ àwọn ẹlòmíì tó jẹ́ pé wọ́n bá tú fún un, wọ́n lè tó mọ́ tú àlá náà fún un dáadáa kanlẹ̀. Àlá lílá téèyàn ń fò ó pín sọ́nà méjì. Àkọ́kọ́, bí ènìyàn bóyá ó ń jagun lójú àlá, àwọn èèyàn pọ̀ lórí ẹ̀ tí wọ́n fẹ́ pa ẹ́, wọ́n wá lé ẹ títí wọn ò rí ẹ mú. Àmọ́ nígbà tó wá débì kan, ó wá dàbí pé gbogbo wọn á pọ̀ lórí ẹ, wà láàrin wọn. Lójú àlá ó wá lálàá pé ó fò sókè, ó fò, wọ́n wà lókè téńté, wọ́n wá ń wò ẹ́ láti ìsàlẹ̀, wọ́n wá náwó sí ẹ pé ìwọ, a sì máa mú ẹ. Àlá náà túmọ̀ sí nǹkan tó pọ̀. Ṣé wàá rí nǹkan kan tó túmọ̀ sí níbẹ̀ náà ni pé irú ẹni tó lálàá bẹ́ẹ̀, àkọ́kọ́ ìṣẹ́gun ni, ẹ̀kejì àgbéga ni. Ẹ wá rẹ̀ kẹta ń bẹ, àwọn tó lálàá sí tí wọ́n wà ń sálẹ̀ tí wọ́n ń wò ẹ́ lókè, wọ́n sì ń retí kó o bọ́lẹ̀. Ìwọ ló wà mójútó ara ẹ̀ tó fi ní jábọ́. Àmọ́ ọ̀pọ̀ àkákún tí wọ́n bá ti tú fún wọn pé àlá yìí ìṣẹ́gun ni, àgbéga ni, kí ni sàárà, kí ni ètò tó yẹ kó o ṣe? Mo tún wá sọ ọ̀rọ̀ kan nígbà kan rí. Mo ní ẹnìkan wá mi wá ńjọ́ kan, ó lóun mọ lálàá pé òun máa ń jẹun lójú oorun. Gbogbo oògùn pátá ló ń ti ṣe, síbẹ̀síbẹ̀ ó sì tún lálàá pé òun jẹun lójú oorun.
mo wá jẹ́ kó yé ẹni náà pé ó rí oúnjẹ ojú oorun ọ̀nà méjì ni. Tá a bá pín oúnjẹ ojú oorun sí ọ̀nà out of 100%, 99% nǹkan tí ò dáa ni. Ìwọ tó jẹ́ pé physical body bọ́lọ̀ ṣe dá wa, a ní body méjì, a ní physical and spiritual body. Ẹ rí physical body wa òun náà lélẹ́yìí tó lè touch, tó lè feel, but spiritual body wa ó lè rí. Ṣé ìwọ wa mọ̀ pé spiritual body òun náà ló ń jẹ tó máa ń jẹ? Tí o bá ti ń jẹun tó ń sanra lójú ayé tó fún spiritual body ẹ ló ń jẹ, ó máa kó bá ti physical body ẹ. Irú wọn tí wọ́n bá sùn, wọ́n ti jẹun, wọ́n ti jẹ àmàlà jẹ gbogbo ẹ̀ lójú ayé, tí wọ́n bá wá sùn lójú oorun, ẹ̀mí ò wá jáde, ẹ̀mí tẹ́bí ń pa, tó bá bẹ́ bọ lórí ìta mẹ́ta wọ́n máa jẹ. Irú wọn náà máa ń fún oúnjẹ lọ tí wọ́n jẹ. Mo wá ṣàlàyé fún ẹ̀mọ́ ní kó lọ gba àwẹ̀ ọjọ́ 3 péré, pé kó gba àwẹ̀. Tó bá ti gba àwẹ̀ kò ní jẹ oúnjẹ ojú oorun mọ́. Gbogbo nǹkan tó ń ṣe fún ẹ kì í ṣe pé kò ṣiṣẹ́ kó mọ́ jẹ oúnjẹ ojú oorun, ó ń ṣiṣẹ́. Gbogbo nǹkan láyè tá a bá ṣe àdúrà tí a sì fẹ́ kí àdúrà wo gbà, a ní láti ṣe sàrà. Bàtí mo wá sọ fẹ́ ni pé lọ gba àwẹ̀ ọjọ́ 3, o ò ní jẹ oúnjẹ ojú oorun mọ́. Ó nígbà tó ń gba àwẹ̀ alákọ̀ọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹta wọ́n gbé oúnjẹ yẹn wá. Òun wá ń jẹ́ kó ń yé àwọn tó gbé wá pé àwọn ti wà òkè tó ń fi jí. Bí ògo ṣe ń jẹ́ tọlọ́hun, ẹni náà jẹ oúnjẹ ojú oorun mọ́ dìsìn. Gbogbo nǹkan táwọn ti bí ṣe fún, babaláwo ṣe fún, fàfá ṣe fún, wòlíì ṣe fún, ó sì wá ń jẹ lára ẹ̀. Tó bá yá wọ́n wá sọ pé ní wọ́n ṣe fáwọn kò jẹ́. Bí ọ̀rọ̀ náà ṣe rí nìyẹn. Òun ló wá jẹ́ kí apanupọ̀ tá a gbé ìwé àṣírí ìtumọ̀ àlá jáde. Ìwé àṣírí ìtumọ̀ àlá yìí ó wúlò púpọ̀. Yóò sọ ìtumọ̀ àlá tá a lá, á sọ ọ̀nà àbáyọ sí irú àlá bẹ́ẹ̀, á sì sọ̀rọ̀ sàrà tó yẹ ká ṣe. Ẹlòmíì lè jẹ́ pé ní àlá tó lá bóyá ó ń bóbìnrin sùn lójú oorun. Ẹni tí má ti ń bóbìnrin sùn lójú oorun, mo ṣàlàyé nínú ìwé náà, kì í ṣe gbogbo ẹ̀ láburú o. Bí èèyàn bá jẹ́ aládùúà dáadáa tó ń ṣe àdúrà dáadáa tí kì í ṣe sàrà, tàbí èèyàn lo iṣẹ́ agbára kan tó ní agbára lára dáadáa, onímọ̀ mi sọ pé gbogbo ẹni tó bá ti jẹ́ alágbára, yálà àfáà ni o, wòlíì ni o, babaláwo ni o, wọ́n máa ní ìyàwó púpọ̀ láti lè bí agbára wọn ìyẹn sílẹ̀. Ìwọ tó wá ń sọ pé ó ń lo ògo, ó ń jẹ nǹkan lójú oorun àbí ó ń bóbìnrin sùn lójú oorun. Ẹlòmíì wà bẹ̀tẹ̀ pé ní kò jẹ́ alágbára kankan tó sì ń bá obìnrin sùn lójú oorun. Mi ò sọ pé gbogbo ẹ̀kọ́ ni aburú, aburú náà wà ń bẹ̀. Nínú ìwé yìí, a ṣe àlàyé ọ̀nà àti àbáyọ àti ìtumọ̀ àlá tí olúkálùkù wa bá lá, sàrà téèyàn lè ṣe. Bí ẹni tó ń bá obìnrin sùn lójú oorun sìn, wọ́n á ní kó wá iyọ̀ àbùdí 3, obì olójú pupa, obì olójú 3 tó jẹ́ pupa 3, obì funfun olójú 3. Wọ́n wá ní ká lọ gbé iyọ̀ yìí, ká lọ kó fún obìnrin tó jẹ́ tí ò tí ì darúgbó. Wọ́n ní ká gbé fún un. Bí èèyàn bá ṣerú nǹkan yìí fún ẹni tó ń bá obìnrin sùn lójú oorun, bí ògo bá ṣe ń jẹ́ tọlọ́hun, tó bá ṣe ó tún bá obìnrin sùn mọ́ lójú oorun. Bẹ́ẹ̀ ni, àṣírí ni kì í ṣe ògùn. So nínú ìwé yìí a ṣe àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí a ṣe ń ṣe sàrà àlá tí a bá lá, ọ̀nà àbáyọ nínú àlá wa. Ọ̀pọ̀ ènìyàn ló jẹ́ pé ó ti lálàá kò kíyèsí ara ẹ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn dẹ̀ ní ìwọ̀n kì í lálàá. Kò sẹ́ni tí Ọlọ́run ránṣẹ́ sí lójú oorun. Àyàfi tí ọ̀rọ̀ ẹ bá ní tí ó bá nídìí ló kù. Èèyàn kéèyàn tó bá sọ pé ò lálàá rí, ẹ fura sí irú ẹni bẹ́ẹ̀. Ẹlòmíì á sì lálàá kò ní rántí nǹkan tó lá mọ́nú àlá.
gbogbo àwọn nǹkan yìí ayé fi ń gbógun ni, ayé fi ń gbógun, wọ́n fi ń mọ inú èèyàn, wọ́n fi ń rí ààyè mú èèyàn ni. ṣèbí èèyàn kan ló lálàá lójú ayé, ó lálàá lójú ayé wípé wọ́n ń gbé òun lọ sí ibì kan, nígbà tó sì máa lajú ibi tí wọ́n gbé lọ lójú àlá ó sì bá rẹ̀ ń bẹ̀. Ayé tó tó o. Ẹni bá ní ò sáyé olúwẹ̀ ti kú, ẹni bá ní ò sáyé kán lọ gbólú ẹ̀sìn láàyè. Ọlọ́run ọba ò ní da gbogbo aláàmú. Ìwé náà ti wà ní PDF, a ṣe ní ìwé àtẹ̀níwé jáde. Èló wá ní ìwé yìí? A gbé kalẹ̀ ní 4,000 naira péré. 4,000 naira la gbé ìwé náà kalẹ̀. Ní agbára Ọlọ́run, a máa kọ ibi tí ẹ ti máa bá wa sọ̀rọ̀ tí ẹ bá nídìí ìwé náà. A lè send ìwé náà sí yín lórí WhatsApp tàbí lórí email address yín. Ọlọ́run ọba á wà pẹ̀lú gbogbo wa o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.